sẹ́rí ọ̀rọ̀ pé ọ̀rọ̀ oògùn ṣíṣe. wọ́n ti ń jà sí látẹ̀kẹ́. ṣé wọ́n ti ń jà sí. èmi ní kí n fi tọ́pìkì wọn dígbà mi tẹ́lẹ̀ ni àwọn tó ní làákàyè tó nǹkan láyé. àwọn ẹlòmíì ìjáde ti wà ní farabalẹ̀ yé n sọ kíní kan fún ẹ. sẹ́rí gbogbo program tá a máa ṣe ní mídíà yìí gbogbo àwọn tó máa ń wò wá mídíà tá a bá dá àwọn tí ń wò wá sí 100 máa gbọ́ àfa tá a bá dá àwọn tí ń wò wá sí 100 ó ti yé èèyàn 70 ní òní làákàyè èèyàn 30 ló ní làákàyè èèyàn ọgbọ̀n tó fún wa pé àwọn tó ní àwọn tí ó ní àgbàbíyà àwọn tí wọ́n ń wò wá ọgbọ́ àgbàbíyà ni ò sí làákàyè àwọn làákàyè tí wọ́n wà ń bẹ̀ ibi tó ti dá wọn mọ̀ ibi kọ́mẹ́ǹtì ó ti àwọn tó bá ní bá ń ṣe masha Allah kìnìún kan máa ń ṣàdúrà tán ṣe gbẹ àwọn làákàyè ní tá à ń wí òun yé wọn wọ́n gbọ́rọ̀ wáyé wọn understand tó aláwọn ṣe ń pé ọba ń sọ̀rọ̀ ọrú wọn máa sọ̀rọ̀ ọrú ọgbọ́ àgbọ́yé à ń sọ̀rọ̀ ọba àlọ́ni ó ti báwọn òun lè sọ̀rọ̀ oko báwo ló ti jọra wọn ìta ń sọ ń bẹ̀ ni wípé kéèyàn má tí ì mọ ìyàtọ̀ ìsìn pé rẹ̀ ní mùsùlùmí agbọ́ ti ẹlẹ́bọ olóòṣà tó wọn mọ̀ ìyàtọ̀ kò mọ alfarqu bayna dawa wa shirk mùsùlùmí tó jẹ́ mùsùlùmí wọ́n mọ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin àdàwáú wa shirk wa sihiru ọ̀tọ̀ ní sihiru ọ̀tọ̀ ní dàwà ọ̀tọ̀ ní shiriku. Kazim ayakumullah ọ̀tọ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta yìí àdáwáwó ọ̀tọ̀ àṣírú ọ̀tọ̀ àṣíríkù ọ̀tọ̀ àṣíhírù àti ṣíríkù lọ́lọ́run ọ̀fẹ́ àdáwáhù ọlọ́run fẹ́ ìsìláàmù báyìí gbàdáwá jẹ́ ààrẹ rí fún yóò dà fún ọ ìtàn pè ní dàwà oògùn ní ń jẹ́ bẹ́ẹ̀ kí mo pè ọyá tó ń pè lẹ́ẹ̀kan sí tó ń wí lẹ́ẹ̀kan sí oògùn ní ń jẹ́ dàwà oògùn. Ànábì wa ní lábàásà bí dàwà wà lábàásà bẹ̀ rúkọ̀ máa lam yẹkùn fi í àṣírkù. Ànábì ní kò sí pírọ́blẹ́mù pẹ̀lú tí ń jẹ́ oògùn kò sí pírọ́blẹ́mù pẹ̀lú kásẹ̀ rúkìá tí ó bá ti sí ẹbọ ń bẹ ló fi mọ̀ pé difference between àdàwà wàṣírkù wàṣíhìrù. Sihiru ń tiẹ̀ Olúwa lọ́nà va eléyìí wọn fúnra rẹ̀ pé wala yuflihu sha'iru haythu ata. Ẹ̀rí dàwáwù òun ni wọ́n ń pè ọ́ndà rẹ̀ ní ṣèfáwù wa tólúwa gbígbé yakhruju min butuni sharabun mukhtalifun anwaa'uhu fi shifa'un linnas Ọlọ́run júwe oògùn fún wa nù. Masha Allah. Ó júwe oògùn fún wa látara oyin pé kárí oògùn ìwòsàn wa ká lọ wò ó lára oyin Ọlọ́run kọ́ wa nẹ́kàlí. Onna kaliye wa anaklu min alquran adaklu min alquran هذا آية هذه الحية نص صريح من القرآن kò sí ntin yan le sa wala re lobi kan ó ti bá wọn kò sí ní ṣubú akakanu understand there wí pé lára oyin ariwo san be nto wa bi le ju fún wa pé wo san be lára oyin gbogbo nto da yòókù náà ni wo san be nbe wa in min shay'in illa yusabbihu bihamdihi walakin la tafqahuna tasbihahu. So inti mo kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ nísìn torí àwọn tí ò yé ó dé mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n sọ́mù àwọn tí máa ń wò wá lórí mídíà ẹ̀ní làákàyè tí fi wo àwọn kọ̀mẹ́díà lọ́fẹ̀ẹ́ máa fi wo ọ̀rọ̀ lọ́hùn. Ó sì yàtọ̀ síra wọn. Ó yàtọ̀ ibi tó ti mọ̀ pé yàtọ̀ ń bẹ ni pé wọ́n nísìn kẹ́ni kó dé nísìn wọn máa ka Al-Qur'ani a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim hal ata alal insani hinun minad kọ́ máa ka Al-Qur'ani kọ́ wá ká bẹ́ẹ̀ láàrin wákàtí kan kọ́ sá máa ká lọ ọmọ gbádùn rẹ̀ èèyàn tí ó báwọn èèyàn bá ti ń wọlé wọ́n sì máa jáde padà wọ́n ní tó wá jẹ́ rò pé bóyá gbọ́rọ̀ kan ìjọ òwì ni pé àwọn rò pé àwọn gbọ́rọ̀ kan gidi ni yóò máa stroll lókè yóò máa stroll ẹ lọ ni tó bá ti wo bí wọ́n ti kọ́ kàbí mẹ́ta yóò máa stroll ẹ lọ ni àyè bẹ́ẹ̀ kọ́ ni ìwọ jí wọ́n rọ̀ màá kan kó gbé ọyàn lọ́wọ́ wo iye àwọn tí ó jà wọlé. Allahu Akbar. làákàyè ni ò ṣiṣẹ́. Allahu Akbar.
because làákàyè gbọ́dọ̀ sọ fún wípé ntí ẹni yìí ń kà yí ọ̀rọ̀ Ọlọ́run ni bóun bá tẹ́tí gbọ́ yóò ṣiṣẹ́ nu ayé òun. Allah. ọyàn tóun gbé lọ́wọ́ yìí ojú òun lórí ẹnu òun ò lè kàn. ó tún máa gbẹ̀sẹ̀. ó tún máa gbẹ̀sẹ̀ ẹnu rẹ̀ ò sì lè kàn. La ilaha illa. ọmọ tó wọn kàn máa gbowó lọ́wọ́ rẹ ni. yóò wọ́n kó bọ̀ lọ. a ní ẹsẹ̀ndì owó mọ́tò ẹsẹ̀ndì owó fúláìtì ẹsẹ̀ndì owó kínní kò ní wá. èyí ṣe tó fẹ́ kan fi yín wúlẹ̀ kọ́ lọ bí ọ̀rọ̀ Ọlọ́run tí ó ṣe àǹfààní fún ọ láyé làákàyè ò ní darí wọn lọ́bẹ̀ ní tó fi mọ̀ pé làákàyè àwọn tí ń wò wá àwọn tí làákàyè wọn ń ṣe déédéé tọ́lọ́hun ó ti yé wọn ò tó nǹkan aláìní làákàyè lọ́pọ̀